jẹ́ ìràwọ̀ iná ló jẹ́ gẹ́gẹ́ bí ọkọ, tí ìràwọ̀ erùpẹ̀ tó jẹ́ bí ìyàwó, ìràwọ̀ erùpẹ̀ tó jẹ́ bí ìyàwó á gbéra rẹ̀ wá sílẹ̀, torí wípé bí erùpẹ̀ bá wà nílẹ̀ ni iná lè jó lórí rẹ̀, ṣùgbọ́n bí erùpẹ̀ bá wà lókè iná, iná ò lè jó torí pé yóò padà pa iná yẹn ni. Wọ̀nyí ni ọ̀nà àbáyọ sí ìbágbépọ̀ ìràwọ̀ iná àti ìràwọ̀ erùpẹ̀. Ẹ káàbọ̀. Kókókó báyìí làrán fadití, ojú àfọ́ọ̀fọ́ tán ìjà ní dálẹ̀. Èyí ló fún mi lórí ọ̀fẹ́ láti padà wá láti wá fún yín ní ọ̀nà àbáyọ, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà àbáyọ sí ìràwọ̀ erùpẹ̀ àti ìràwọ̀ iná tó ti fẹ́ra wọn. Ọ̀nà àbáyọ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń béèrè kí ni ọ̀nà àbáyọ wọn rèé, tó jẹ́ pé ìgbéyàwó wọn á lè ládùn kalẹ̀. Lára ọ̀nà àbáyọ wọn ni pé ní àkọ́kọ́ wọ́n súnmọ́ àwọn tó mọ̀ nípa ìràwọ̀, wọ́n bá wọn ṣe compatible spiritual backup lórí ìrìn àjò ìgbésẹ̀ tí wọ́n wà. Àṣírí ìràwọ̀ lórúkọ tèmi àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀. Àṣírí ìràwọ̀ ó máa tú, bó tilẹ̀ jẹ́ pé bá a ti ń tú, ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì àtàwọn oníràwọ̀ ẹ̀mí àtàwọn kankan tí wọ́n fẹ́ ká máa sọ àṣírí yìí síta, tọ́rí wípé tá a bá ń sọ ó máa dínà àti jẹ àti mu wọn. Àwọn ló ń wá sọ́dá comment section tí wọ́n àtàkì ara wọn, bí kò ṣe ẹ̀yin tí wọ́n mọ̀ pé wọ́n àtàkì mi, wọ́n àtàkì ara wọn, wọ́n dẹ̀ ṣì àwọn tí wọ́n ń wo fídíò yìí, wọ́n dẹ̀ ṣì wọ́n lọ́nà. Má jẹ́ kó ṣì ẹ́ lọ́nà. Wo àwọn kan wà, wọ́n máa ń bá èèyàn wá ọ̀ràn ni, wọn kì í bá èèyàn ràn. Owó ọ̀nà tá a là sílẹ̀, ọ̀nà tá a là sílẹ̀ yìí sí, ó tún jẹ́ ohun tó le, torí pé ìràwọ̀ yẹn á máa tì wọ́n sí ara wọn. Àwọn kan ló ń tira wọn, ìràwọ̀ yẹn ló ń tì wọ́n. Nọ́mbà mi ò yípo padà, WhatsApp number 08054353629.